kò tọ́ sí ànábì. Ọlọ́run kò tọ́ sí Muhammadu. Àti àwọn tí wọ́n gbàgbọ́ ní Àti òdodo. àwa Mùsùlùmí lódodo. Pé kí wọ́n tọrọ àforíjì fún àwọn ọ̀ṣẹ́bọ. Káwá tọrọ àforíjì. Ẹjọ́ ṣáwọn àáfàá yìí ò kí ń ka àyà yìí ni. Wọ́n gbàgbé. Ìwé orin náà máa ń kà. Ìwé ló máa ń kà. Afọlákẹ́ ẹ̀kọ́ sọ pé àwọn ńlákẹ́ ara. Àwọn ńlákẹ́ ẹ̀ sọ pé ìwọ ò ní ti àlè. Ọlọ́ni Kò tọ́ sí ànábì. kò tọ́ sí Muhammadu. Àti àwọn tí wọ́n gbàgbọ́ ní òdodo Àti wípé àwa Mùsùlùmí lódodo. kí wọ́n kí ó tọrọ àforíjì fún àwọn ọ̀ṣẹ́bọ. Ká máa wá ṣàdúrà fẹ́ni tí ò kírun. Yóò fẹ́. Ọlọ́gbọ́n wá fẹ́. Bí wọ́n jẹ́ ẹbí tí ó súnmọ́ wọn. Kó jẹ́ bàbá ẹ, kó jẹ́ ìyá ẹ, kó jẹ́ ẹ̀gbọ́n ẹ, kó jẹ́ àbúrò ẹ. Lẹ́yìn tí ó ti hàn sí wọn pé dájúdájú àwọn ọ̀ṣẹ́bọ ní èrò iná. Ọ̀pọ̀mọ lọ́la àwọn eléyìí. Bí èèyàn bá ti kí ọ̀fọ́ náà kẹfìrí ọ̀ṣẹ́ pọ̀ ni. Ẹ jọ àfirúfirú. Bọ́lá ti rírú. Inú iná. Inú ilé ẹ̀ lọ́jú ẹ̀ fún ẹ̀ náà. Ẹ wá lọ ṣàdúrà wèrè jọ mẹ́ta. Àwọn tọ́ọ̀sì ti kí wèmí tó ń lọ fún. Kí wàá ní tẹ̀yìn? Kí ló kàn yín bẹ̀? Ọ̀sí gòdè. Kàkẹ́ máa ṣàdúrà fún àwọn ọmọ tó fi ilẹ̀. Dúkìá tó fi ilẹ̀ kó má parẹ́. Kí àwọn ẹ̀jẹ̀ èèyàn láyé. Ẹ lọ́ ṣàdúrà fún ọ tó ti kú. Tó ti mọbi tó wà. Tó ti lọ sáàyè ẹ̀ jẹ́jẹ́. Kí bàbá wa jẹ́ Christian. Kí ìyá wa jẹ́ aláwo. Kójú oníṣẹ̀ṣe. Kójú abọ́fá. Kójú onígbẹ̀lẹ̀. Kí wọ́n wá jẹ́ Mùsùlùmí. Wọ́n ń ṣọ̀tá ẹ̀ o. Màá tún kọ ẹlẹ́kọ̀ọ́ yẹn o. Ó ní bó ṣe máa bá wọn lò ní o. Ìrẹ́ Ọlọ́run ní ìwọ. kò ní rí àwọn ènìyàn kan Ọlọ́run náà ní rí àwọn èèyàn kan láyé. tí wọ́n gba Ọlọ́run gbọ́ Dáadáa lódodo àti ọjọ́ ìkẹyìn. àṣé kéèyàn jẹ́ Mùsùlùmí. Ọlọ́run náà rí rúrò. Ìrẹ́ kò ní rí àwọn ènìyàn kan tí wọ́n gba Ọlọ́run gbọ́ lódodo Àwa kásìkórí ẹ́. àti ọjọ́ Ó ìkẹyìn ní rírun wa. tí wọn yóò Ọlọ́run lódodo. Àtọ́jọ́ tá a gbà lọ́run sàré. tí wọn yóò ní ìfẹ́ sí ẹni tí ó tako Ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀. Táwọn àgbẹ̀ ayé wa lọ́wọ́ ẹ tí ò ń ṣe Mùsùlùmí. Bí ó fẹ́ Ẹ gbọ́ mi yé. àgbáyé Táwọn àgbẹ̀ ayé wa lọ́wọ́ ẹ tí ò ń ṣe Muslim. Táà fọkàn báyìí ní pé èèyàn rẹ̀ irọ́ o. Tó bá rí èèyàn bẹ́ẹ̀ tó fara ti ẹ tí ò ń ṣe Muslim kò ń ṣe Muslim. Ẹ jọ jí máa yà ẹ̀kọ́ nìyẹn. Ọ̀rẹ́ wọ Muhammadu. ìrẹ́ kò ní rí àwọn ènìyàn kan Ẹ bọ́lá ṣe pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ yẹn. Ọlọ́run ẹnikẹ́ni tó o bá rí. Ẹnikẹ́ni tó o bá rí. Tó bá yọ́nú. Tó fọkàn balẹ̀ lórí ẹni tí ì ṣe Mùsùlùmí. Wọ́n ṣara yín. Ìtumọ̀ ẹ̀ nìyẹn náà. ìrẹ́ kò ní rí àwọn ènìyàn kan Àti ó tún wọ́n túmọ̀ sí pé irun tó ń sọ̀rọ̀ ní kèfèrí náà tún wà. Àbá ògbó kò kírun. Ẹ tí gẹ̀ẹ́tì mi. àgbáyé Àti àwọn ìpínlẹ̀ àná sọ pé yàtọ̀ láàrin Mùsùlùmí àti kèfèrí ìlú kíkiri. Rasulullahi sallallahu alayhi wa sallam la farqa bayna al-muslimi wal-kafiri Illa bis-salah. illa bis-salah. Àdìsá nábì ní àbí. Ọlọ́run wa ló tún wá jù yẹn lọ. Ọlọ́run ló jù yẹn lọ. ìrẹ́ kò ní rí àwọn ènìyàn kan Ọlọ́run ní tó bá rí àwọn èèyàn kan tí wọ́n gba Ọlọ́run gbọ́ lódodo àti ọjọ́ ìkẹyìn tó láwọn gbọ́ náà gbọ́ àtọjọ́ kẹyìn. tí wọn yóò ní ìfẹ́ sí ẹni tí ó tako Ọlọ́run àti òjíṣẹ́ Ọlọ́run rẹ̀. nífẹ̀ẹ́ sẹ́ni tó takò Allah àti Muhammadu. Bí ó fẹ́ Ṣẹ́gbọ́n kì í ṣe Muslim nìyẹn. Gbogbo ẹ tó bá nífẹ̀ẹ́ sí ẹni tó takò Ọlọ́run àtòjíṣẹ́ kèfèrí ni ẹ. Ṣé ìwọ kàbára ẹ? Áyà yìí ni ìbámi tútù.
ìrẹ́ ọlọ́run wa Muhammadu kò ní rí àwọn ènìyàn kan kò ní láwọn èèyàn kan tí ó gbọ́ Ọlọ́run gbọ́ lódodo tó wá láwọn gbọ́ ọlọ́run gbọ́ lódodo àti ọjọ́ ìkẹyìn àti ọjọ́ ọ̀dájọ́ tí wọn yóò ní ìfẹ́ wọ́n wá nífẹ̀ẹ́ sí ẹni tí ó takotọ Ọlọ́run àti sí tó òjíṣẹ́ ṣàkóso rẹ̀. ọlọ́run àtòjíṣẹ́ wọ́n wá ní Bí ó fẹ́ bí àwọn jẹ́ àwọn bàbá wọn. kódà kó má tiẹ̀ jọ rẹ̀ kó má jẹ́ neighbor kó má jẹ́ aládùúgbò ẹ̀ kó jẹ́ bàbá tó bí ẹ̀ Tàbí àwọn ọmọ wọn. àbọ̀mọ tó bí Tàbí òkìrun ní o ṣe mùsùlùmí tàbí àwọn arákùnrin wọn. àbáwọn fámìlì ẹ̀ Tàbí àwọn ìbátan wọn. àbí ìbátan ẹ̀ Àwọn wọn ni. wọ́n láwọn yẹn o Ni Ọlọ́run ti fi ìgbàgbọ́ rinlẹ̀ sí ọkàn wọn. ẹ̀dá tọ́lọ̀ tóbi. Ọlọ́run ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí tó bá nífẹ̀ẹ́ sí ẹni tí èyí ṣe mùsùlùmí dọ́ba kèfèrí ni o kèfèrí sámú ni. àyè máa ń bèrè gòkìá wọ́n ti dáàdì mi wọ́n ṣe muslim aláwọ̀ ni wọ́n mọ́mì mi christian ni wọ́n. ẹ̀yẹ wo irúfẹ́ tí ọmọ yẹn ní sí ìyá ẹ̀ irúfẹ́ ìlú ẹgbẹ́ yìí náà ní sáwọn òbí yín tó wá jẹ́ àwọn tó wá takú báwọn ò ní gbàṣẹ́ máa ṣe tèmi sórí owó oṣù tó máa ń fún ọ má dàdúró. O gbọ́dọ̀ stop ẹ̀. kódà ó gbọ́dọ̀ ṣe sí ọ̀wọ́n bàbá ẹ̀kọ́ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ máa tún bẹ̀rẹ̀ bí àwọn òṣìṣẹ́ lọ nìyẹn orí ẹ̀ fẹ́ burú ni. Ẹ ti ẹ̀ mọ̀jú kẹ́ máa lọ́lé kí ló kàn ẹ́ pẹ̀lú àwọn tó lọ abílẹ̀ ṣọ́ọ̀ṣì tó lọ. Ìjó náà lẹ́kú lọ ń jó kò ṣọ́ọ̀ṣì. sí tó kàn ẹ́ o kódà ò gbọ́dọ̀ fẹ́ sí ebú. ṣọ́ọ̀ṣì wo lẹ́ lọ màmá mi lájẹ́ ìṣe ìyẹn lórí tì mí o wọ́n eré ẹ̀ ni. òun ló bí ẹ lọ́mọ Àbí? o ò ní choice ara ẹ̀ ló gbà jáde ilas mos tó bá ṣì wà lórí ilẹ̀ alààyè kódà tó wá fẹ́ gbé Jamiu abẹ́ ẹ̀kọ́ lè ṣọ́ọ̀ṣì wa wọ́n dẹ̀ ń dá 100,000 100K. owó tèmi dà wọ́n bí ẹ̀dá kó má fún. Ṣé mi mú rán yín lọ ṣọ́ọ̀ṣì ni? orí ẹ̀ fẹ́ burú nìyẹn. Ẹ pé Jésù kó fún mi. ìran o kò ní pé Jésù olóbi Jésù ni ṣé olóbi Jésù ìwọ olóbi òkú olóbi Jésù dandan ni kò kó yẹn fún. kódà tó bá ní wàá gbé mi débẹ̀ o wàá tún gbé síwájú wàá tẹ̀sẹ̀ sẹ́nu ọ̀nà ṣọ́ọ̀ṣì yẹn wàá tẹ̀sí fóònù mọ́tò wàá dẹ̀ já mami ìgbàlẹ̀ máa ṣe tán wàá ní 2 o'clock méṣù ọ̀pọ̀ tó wá gbé o ẹ̀tọ́ ẹ̀ nì tó bá ti wàá kò máa jágbé mami yìí ní tẹ̀ ń lọ ìṣe wọn kí lè rí bẹ̀ gan-an pé ẹ sọ fún yín èyí máa ń ṣe home service Bẹ́ẹ̀ni. màá lọ bá yàn lé bàbá àti ẹ̀tọ́ kírun yẹn irun tó lè ṣe fáwọn òbí ẹ̀ nìyẹn Má ṣe ṣí ọ wọn. báyìí ṣì má bú wọn o gbogbo tó bá tọ́ sí òbí látara ọmọ ló gbọ́dọ̀ ṣe gbogbo tó bá tọ́ ó ṣe lé ní kọ́lé fún Àgbàrù. kóyà kó sọ ní ṣọ́ọ̀ṣì kankan ẹ́ gbogbo mi yẹ Àgbáyé. kó sọ ní ní ṣọ́ọ̀ṣì kankan tó máa ń ṣe rè sórí ilé yẹn orúkọ ẹni kò fi kàn ilẹ̀ orúkọ ẹni kò fi rà olóògbèsì yẹn orúkọ ẹni kò fi ṣe jẹ́bọ́ sọ ní church kò sí wàhálà ṣe mọ́ máa kú wọ́n á ti kú lé wọn dànù wọ́n lọ ilé ẹ̀ náà Orúkọ ẹ ló wà ń bẹ̀. orúkọ ẹ̀ ló wà lórí ilẹ̀ náà lórí ilé Ìwọ náà ló kú kọ́. wọ́n fẹ́ yàwó ìgbẹ́ ọlọ́kọ́ọ̀sì èèmọ̀ ní nǹkan yẹn jẹ́ kú omi gbogbo akẹ́gbàrà nìyẹn má forúkọ wọn rà ó wọ́n lè sọ pé wá orúkọ yẹn kò fi rà á tó fi rà á Ló bá tán. ẹ̀tọ́ ọmọ ló ń ṣe fún wọn yẹn wọ́n bá wá kú máa wulẹ̀ pèrò tó bá ti kú máa wulẹ̀ pèrò wọ́n lè dákòtò gbẹ́ déédéé Mo pè á ti wọ́n lè jẹ́ pé ọkùnrin ní ìkànnì kan tí ò ní mí nìwọ̀n sọ́wọ́n bẹ̀ gbogbo ọkàn kò sí kò wúlò mọ́ wọ́n jẹ́ pé kó jó ńlá náà ló fẹ́ jó ńlá ẹgbẹ́ lọ sí India kan lọ jó
ṣì mí. tó sì mí ó gbọ́dọ̀ sọ̀rọ̀ sí o ó gbọ́dọ̀ ṣe ṣú ẹ̀ báwo Quran 17:23. Allah ta'budu illa iyyahu. ọlọ́run wá kọ̀ ọ̀dọ́ ọ̀rọ̀ búká. Allah ta'budu illa iyyahu. ọlọ́run mo pa á láṣẹ bí ẹ gbọ́dọ̀ jọ́sìn fún kankan èmi ọlọ́run. ṣe kó tiẹ̀ lọ́kọ́ fi ṣáájú. mo pa á láṣẹ bẹ́ẹ̀ gbọ́dọ̀ jọ́sìn fún kankan lọ́lọ́lọ́. ọlọ́run wá ní ihsana. ọlọ́run òbí méjèèjì lọ́wọ́ yín o. àwọn òbí méjèèjì ó yẹ kí ni lọ́wọ́ yín. wàásù bá ń gbé láti bẹ̀. àti pé olúwa rẹ̀ pa á láṣẹ wípé ẹ kò gbọdọ̀ sí nǹkan kan àyàfi òun. àfọlọ́ nìkan. nìkan ṣoṣo. àti kí ẹ máa ṣe rere fún àwọn òbí yín méjèèjì. àwọn òbí méjèèjì wọ́n jẹ́ mùsùlùmí o wọ́n jẹ́ kírísítẹ́nì o wọ́n jẹ́ aláwọ̀ òkùnkùn ẹ̀ o. wọ́n jẹ́ oníṣàngó. ọba ẹ̀ máa bọ Ṣàngó wọ́n máa bọ iná tó rẹ̀ ṣọdún eégún Jamiu ọdún mi owó ọdún eégún 1 million ní kó lọ́wọ́ yóò ṣọdún eégún ẹ̀ tó wà nílẹ̀. kódà wọ́n lè jójó eégún wálé ẹ̀ gan. jẹ́ kó fún òfin eégún lọ́wọ́ kó fi dùn ún nú. ọ̀rọ̀ mi yẹ fún eégún lọ́wọ́ kó fi dùn ún nú. má tẹ̀lé bá síwájú ọ̀ má ṣe fìlà fún ọ yóò máa wíjọ ẹ̀ mẹ́ tó bá wí tán yóò máa lọ. ọ̀ gẹ̀ẹ́sì mi ó lẹ́ fi ẹ̀yìn ọkọ̀ wájú eégún ni. ìbò lọ́wọ́ tó lọ́ lóòótọ́ àfa lọ́mọ mi bọ̀tẹ̀ ó lọ́ eégún wájú ilé ẹ̀ jẹ́ kọjú ojú wọn tó fún ọ lówó. òkè òyìnbó. wọn kọ́ wọn ní bí ìdá kí ẹ bá yẹ kúkú wá sílé ẹ̀wọ̀n àtọ̀fẹ́ tẹ́. ó wà lórí òmùrú ìjọ tábẹ́rọ̀ wá. ọlọ́bì méjì ìdánwò yín o. bí ọ̀kan nínú wọn bá dàgbà sí ọ ní ọwọ́. ọlọ́ni bàbá ló dà ìyá ni bàbá wọn méjèèjì. àbí àwọn méjèèjì. ṣòṣìbọ̀ àbí àwọn méjèèjì. o kò gbọdọ̀ ṣe sí ọwọ́n. a ní kò sẹ́sì tán lè ṣe èèwọ̀ ni kò fi kó yàn wọ́n lódì. o kò gbọdọ̀ ṣe sí ọwọ́n. o gbọ́dọ̀ ṣe wọ́n ẹgbẹ́ bàbá jọ kí o mọ̀ sí náà. bẹ́ẹ̀ sì ni ẹgbẹ́rún sí mi. o kò gbọdọ̀ jágbe mọ́ wọn. èmi ò ní bàbá àdínì wọ́n bàbá mi gbé eégún. èmi ò ní ní ẹ̀tọ́ ajú alẹ́ mi èmi lè mọ́mù láti mi láàkẹ́ o orí ẹ̀ burú nìyẹn o. o kò gbọdọ̀ jágbe mọ́ wọn. ọlọ́ọ̀lọ́ gbọ́dọ̀ jágbe mọ́ wọn. ṣùgbọ́n account. ṣùgbọ́n kí o máa bá wọn sọ̀rọ̀ alápọ̀nlé. wọ́n ń ṣèṣìjú fún ẹ̀. ẹ get ṣe ọlọ́run tó dá wa ó rọrùn fún kó jẹ́ bàbá Abrahamu ó jẹ́ mùsùlùmí níbi tiẹ̀ náà. bẹ́ẹ̀ni. wọ́n náà fẹ́ fi kọ́ alẹ́ kọ́ bí Abrahamu ṣe jáyọ̀fẹ́ èmi ọlọ́run tó mo ṣàbáyé ní kèfèrí. Allahu Akbar. ẹ jọ̀ọ́ ṣé torí irùngbọ̀n tó ń dá sí. irùngbọ̀n. àṣìṣe tó ti bá yé ẹ̀jẹ̀. bá aṣọ jẹ́. ló yẹ kó rí ẹ yí. ẹ jọ̀ọ́ ṣé o ní ìtọ́ ànábì Ibrahim ni. alayhi salatu wa ṣé o dáa tó ṣé o lè túbọ̀ tẹ̀sán ànábì Ibrahim níjọ́ ìdájọ́. salatu wa salam. ẹ tọ́ lọ ròyìn dáadáa wọ́n yàn bàbá tó bí ní kèfèrí ọṣẹ́ bọ́ tààrà bó ṣe ṣẹbọ tó Ábúráhámù wojú ẹ̀ rí. bẹ́ẹ̀ni. kò sọ̀rọ̀ sí rí. ẹ jọ sí ọ̀nà wo ni wèrè ẹ wá gbà tó yà ẹ wèrè. ó sin ẹni wí. sọ́nà wèrè wo ẹ̀rọ bàbá tiẹ̀ sófin ni. nígbà délé rí ikú ọmọ tó sọ pé ẹ má wọrí bàbá ẹ̀ lọ bá ṣe àṣà alọ́dá ní. bàbá tó rán nílé kéwú. àwọn èèyàn sì mí gbọ́ ni. ó kírun kú ni o ọ̀bẹ̀rẹ̀ kò ṣe súnà wèrè wọn súnà irọ́ lásán. mi rẹ tó kọ̀ tó ké tó kọ̀ mi dọ́kọ̀ yẹn rí. Yorùbá lẹ́vù. ìyẹn kó kí owó dé kọ̀ á lè sọ ọ̀rọ̀ náà di awáwẹ̀ awẹ́wà bá mi ṣẹ̀fẹ̀
ṣàlànà yàjàjà ẹ̀rọ lásán. Yóò ṣe àjọ tó yìí. Yorùbá ní. Kókó ni Mùsùlùmí máa ń mu àti fúrá. La ilaha illallah. Ewu dọ́kítọ̀. Mo fún ti mọ́tò ní mo fi ta o. Nínú ni ní dọ́kítọ̀. Ọlọ́run ṣe o. Tí ìkéwúrú kí àwọn eléyìí o. Àwọn tá àkíkan orí wa pín jù wọn lọ. Wọ́n lè sọ ẹ̀sìn ìdáwẹ́wàá. Wọ́n lè sọ̀rọ̀ kún ẹ̀fẹ̀ ni.